ó mà ṣe o níbi tí ìyáálé eléyìí ti ń làjà láàrin àwọn ọmọ ọ̀jọ́ méjì ni wọ́n ti gún un pa. alábùkún fún ni àwọn onílàjà nítorí ọmọ ọlọ́run la ó máa pè wọ́n gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí lóòótọ́, ṣùgbọ́n títí di àkókò tá a fi ń kó ìròyìn yìí jọ, àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀sán ìkọ̀tún níjọba ìbílẹ̀ àlímọ̀ṣọ́ nípìnlẹ̀ èkó láwọn ṣì ń wá afurasí ọ̀daràn kan tó gún ìyáálé ilé kan olóògbé Rachel Johnson ẹni ọdún mẹ́tàdínláàádọ́ta 47 pa lákòókò tí olóògbé ọ̀hún làjà tó bẹ́ sílẹ̀ láàrin àwọn ọmọ ṣọ́ọ̀ṣì rẹ̀ méjì kan lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 11 oṣù yìí ní agbègbè abáranjẹ nílùú ìkọ̀tún nípìnlẹ̀ èkó. aláròye gbọ́ pé ìsọjí ìta gbangba ní ṣọ́ọ̀ṣì tí olóògbé náà ń lọ ń ṣe lọ́wọ́ nígbà tí ìjà ńlá kan bẹ́ sílẹ̀ láàrin àwọn ọmọ ìjọ méjì tí ọ̀rọ̀ ọ̀hún sì dohun tí wọ́n ń dìmọ́ ara wọn níta gbangba. bí wọ́n ṣe ń gbéra wọn ṣọ́lẹ̀ níta gbangba yìí tí ojú olóògbé ọ̀hún kò gbà ló bá súnmọ́ wọn láti pẹ̀tù síjà ọ̀hún, ṣùgbọ́n tí wọn kò dá lóhùn kó sì tó mọ ohun tó ń ṣẹlẹ̀. ọ̀kan lára àwọn tó ń ja ìjà náà ti fa ọ̀bẹ olójú méjì yọ sí ẹnìkejì rẹ̀. níbi tó ti fẹ́ gún ló bá ṣèṣì gbélé olóògbé náà lẹ́gbẹ̀ẹ́ ọrùn tí ẹ̀jẹ̀ sì bẹ̀rẹ̀ sí jáde gidi. kó má bàa kú làwọn tọ́rọ̀ ọ̀hún ṣojú wọn ṣe sáré gbé dìgbàdìgbà lọ sílé ìwòsàn ìjọba èyí tó wà ní Ìgàndò General Hospital tí kò fi bẹ́ẹ̀ jìnnà fún ìtọ́jú tó péye, ṣùgbọ́n ó ṣeni láàánú pé àwọn dókítà oníṣègùn òyìnbó tí wọ́n bá lẹ́nu iṣẹ́ lọ́jọ́ náà sọ fún wọn pé òkú ìyáálé ilé ọ̀hún ni wọ́n gbé wá sílé ìwòsàn náà. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Benjamin Hundeyin tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn sọ pé ní nǹkan bíi aago 7 àárọ̀ kùtùkùtù ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 11 oṣù yìí ni ọ̀gbẹ́ni Okerube Johnson tí í ṣe ọkọ olóògbé náà wá fẹjọ́ sùn àwọn ọlọ́pàá Ìkọ̀tún pé ọ̀kan lára àwọn ọmọ ìjọ tí ìyàwó òun ń lọ ló fọ̀bẹ gún un pa lákòókò tí ìyàwó òun ń làjà wọn lọ́wọ́ nínú ọgbà ṣọ́ọ̀ṣì tí wọ́n ti ń ṣe ìsọjí ìta gbangba. Hundeyin ní ọ̀gbẹ́ni Johnson ìyẹn ọkọ olóògbé ló wáá fẹjọ́ sùn àwọn ọlọ́pàá nípa bí ìyàwó rẹ̀ ṣe kú lákòókò tó ń làjà lọ́wọ́. ó sọ pé ẹ̀jẹ̀ tó ń dà lára rẹ̀ ti pọ̀ jù kó tó di pé wọ́n gbé délé ìwòsàn fún ìtọ́jú àti pé àwọn dókítà kò tilẹ̀ gbà láti yẹ̀ ẹ́ wò lọ́wọ́ wọn nígbà tó fi máa gbé e débẹ̀. wọ́n ti gbé òkú olóògbé náà pamọ́ sí mọ́ṣúárì tó wà lọ́sibítù Mainland General Hospital èyí tó wà ní Yaba nípìnlẹ̀ Èkó. alukoro ní àwọn ṣì ń wá àwọn afurasí ọ̀daràn tó hùwà láabi náà táwọn sì máa fojú wọn balẹ̀-ẹjọ́ lópin ìwádìí àwọn kí wọ́n lè jìyà ẹ̀ṣẹ̀ ohun tí wọ́n ṣe yìí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétígbọ̀ọ́ yín.